Ṣẹ́gun Adébáyò bínú tán wọ́n ní èpè làwọn máa fi pa àwọn jẹgúdújẹrá òjèlú tó ti pẹ́ lórí ipò nílẹ̀ Nàìjíríà tí wọn ò jẹ́ kí àwọn ọ̀dọ́ ilẹ̀ Áfíríkà àti Nàìjíríà kó gbérí. Ọ̀rọ̀ yìí jáde o látàrí àwọn àwárí kan tí wọ́n sọ ìròyìn ẹ̀ lórí ayélujára lórí tẹlifíṣàn àwọn ará UK tí wọ́n ní wọ́n ṣe diamond battery kan táwọn ọmọ Nàìjíríà tó wà níbẹ̀ tí wọ́n gbé jáde tó ń ṣe ìwádìí tó ń ṣe discovery tó lágbára tó sì gbé jáde. Èyí tó lágbára jù wá ni pé kàkà kí wọ́n sọ wípé Nigerian British scientist wọ́n ní British scientist ẹ̀rí lára àwọn ohun tó ń ṣẹlẹ̀ rí o nígbà tí àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà tán bá ti kó gbogbo ọgbọ́n tí wọ́n ní tí wọ́n kó lọ sókèèrè nítorí ìwà jẹgúdújẹrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo bàbá yìí sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àlùmọ́nì tó wà nílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n gẹ́gẹ́ bàbá yìí ṣe sọ àwọn olórí tá a nílẹ̀ Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ya olè náà fà á tí ó fi jẹ́ pé àwọn àlùmọ́nì yóò wúlò fún àwọn ọmọ Nàìjíríà. Ọ̀rọ̀ yìí bà gbogbo àwọn adarí ilẹ̀ Nàìjíríà. Ẹ wo ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu bàbá yìí kódà ọ̀rọ̀ yìí ó débi fọ́nrán kan tẹ́ ẹ máa rí nípa bàbá Ọbásanjọ́ bí wọ́n ṣe defend ara wọn lórí ọ̀rọ̀ corruption. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Oh, don't ask me that type of question. I found it very insulting, with all due respect. Now, you won't ask that type of question to a European leader. I think you'd find if a European leader, there are serious allegations concerning you and your family and corruption and kickbacks. Now, are you prepared to face those charges and to give a full accounting? I'm very, very much so. And if you have any evidence, please show it to me, and I will defend myself anywhere in the world. Well, because what you are saying is absolute nonsense, without due respect. I am the only leader in Nigeria that has been examined and reported upon by the anti-corruption bodies in Nigeria. Did he mention Obasanjo, Steve? But you were the president. You were responsible for the governance of your country. No, I'm not responsible for the corruption of every Nigerian. Not every Nigerian, but yes. You are in the end the chief executive of a country which your own successor says is endemically corrupt. You have made strong allegation against me personally, and against my family. I'm coming to that. And you have no way to substantiate it. If not that this is something where you are taking undue advantage. No, I will have even say that. Let's talk. I will go beyond here. Yes. Are those Nigerian officials? Am I one of them? Well, let's talk about that. Yes. Am I one of them? I am not worried. I am very, very sure of my position and my stand. All right. I do not say that people in my government were not corrupt, but I am. Well, let's stop you just there. When I was the head of government, there's no case of corruption against any minister, any high government official. But that just shows the system doesn't work. No, I don't agree with you. Ẹ wá gbọ́ ohun tí Wòlíì Ṣẹ́gun Adébáyò fi ránṣẹ́ sí àwọn olóṣèlú. Tọ́mọ Nàìjíríà bá gbé cocaine wá dárúkọ pariwo sáyé. Àwọn wèrè òyìnbó ọmọ àlè wọ̀nyẹn, àwọn amrọ̀bá white people. Ṣùgbọ́n tá a bá ṣe nǹkan rere, wọ́n á bò má bẹ́lẹ̀, àwọn èèyàn wú jáde. Kò síbi tó ti lè lo bátìrì yẹn for 500,000 years. Ní bátìrì yẹn máa ṣiṣẹ́ dà 500,000 years. Kò ní kú ẹ̀ ní cháàjì ẹ̀. Ẹ̀ ní cháàjì ẹ̀. Ẹ bu àwọn ògo. Náà sì wọ́n discover Europe wọ́n mining. China wọn ò ní mining, Asia wọn ò ní mining, Africa ní mining wà. Wọ́n wá fi yé wọn sí pé ẹ̀yin lẹ ń da Africa rú. Ẹ̀yin ọ̀dọ́ ẹ wake up. Láwọn bàbá àgbàyà olè Africa wọ̀nyí, àwọn olè, àwọn olójúnà kankan, àwọn tó dàbí kùkùté orí o. Èpè láfi pa wọ́n tí wọn ò fẹ́ gbà kẹ́yìn ọ̀dọ́ Áfíríkà kẹ́rógolo wọ́n ti pẹ́ nípò. Ẹ wo Nàìjíríà country ẹ wo bọ́n ṣe pa àwọn obìnrin ní Kẹ́nyà wọ́n pa wọ́n nípakúpa àárọ̀ wọn kó obìnrin ọ̀sán wọn kó obìnrin lálẹ́ àwọn obìnrin wọ́n jáde bọ́ síta
tún yìn wọ́n gbọ́ lójúkúrojú. Africa people, Africa useless leader. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀dọ́ lèmi náà o. I'm also a youth. Protest yẹn náà máa wà bẹ́ẹ̀, whether I like it or not. Ọ̀pọ̀ máa ń gbọ́ nǹkan láìpẹ́ nísìnyí. Mo sọ fún ọmọ mi Táyọ̀, mo ní àlùmọ́ọ́nì pọ̀ jọ́sí o. A lot of treasures in Jaws. Wọ́n detect àpáta ńlá kan báyìí nísìnyí. They detected a big mountain now Ó lè dáná gbogbo Áfíríkà. that can light up the whole Africa. Mo sọ fún Táyọ̀, mo sọ fún láìpẹ́ ìgbà. Mo ní jọ́sí o wàyà àlùmọ́ọ́nì pọ̀ bẹ́ẹ̀ o. I said that Jaws that you are, there's a lot of treasures there. Ọlọ́run máa gbé jáde o. God will bring them out. Ọ̀yẹ́ róòtọ́ ní jọ́sí ó wà lọ́yẹ́, Ọ̀yẹ́ Èkìtì. The same thing that have in Jaws, they have it at Oyekiti. Àwọn lídà olè, àwọn olórí burúkú ìbọn tara ẹni, wọ́n kówó jẹ, wọ́n lọ fi establish kan fúnra wọn. Inú wọn tún máa dùn, wọ́n tún máa rúgà, wọ́n máa pàṣẹ. Ikú máa pa gbogbo yín. Wọ́n jẹ́ ká mọ̀. It made us to know Wọ́n lọ ṣe documentary yẹn jáde. that all these treasures are in Africa. Ẹ wo tó ń sọ Angola dà. Look at what they've turned Angola to. Sọ tó ń bẹ nínú ayé tí ò sí ilé Angola. There's nothing in this world that you can't find in Angola. Àní kọ́pà There's copper, nílọ́kọjà. there's Lokoja there. Àwọn wèrè lídà tẹ níwọ̀n jẹ́ òṣìṣẹ́. The wicked leaders we have, they've not allowed you to work. Ẹ má jẹ́ ntọ̀ yìí, kọ́pà, irin, ó wà l'Ondo State. We have coppers, we have iron in Ondo State. Gold wà l'Ondo State. We have gold in Ondo State. Ẹ jẹ́ tó àṣírí fún yín. Gbogbo ilẹ̀ Ọ̀ṣun pátá. All the lands in Osun State, Bí àlùmọ́nì wà. there are treasures there. Títí dé ilẹ̀ ìwájú gàrẹ̀ jí ọba Ìjẹ̀ṣà. All None of us wá jẹ́ carried gold wà bẹ́ẹ̀. in the front of Jeshaland. Táwọn angẹ́lì bá dé lóru. When they just come in the middle of Wọ́n the máa night, gbé mi rìn, àjọ máa káàkiri. you take me out, we'll go about. Àjọ máa káàkiri. We're going from one place to the Kò síbi other. tá a kì í dénú ayé. We go to places in this world. Àmọ́ àṣẹ òye kí a máa jẹ wá ṣáà. We're still suffering. Ìbádé gbọ̀kọ̀dà pátá tí gbogbo àgbáyé lè jẹ fún 400 years. When you get to crocodile, Ó wà gbọ̀kọ̀dà. you see stockfish there. Owó epo ìṣáàdì It's all about this oil money láwọn wèrè. that they're running after. Àwọn àgbàyà àwọn ọlọ́pọlọ dúdú. We get leaders that have Àwọn olójú kòkòrò. Ìbọn tara ẹni nìkan. selfish leaders. Ọgbẹ́ni ẹ máa lọ bá níbi ẹ̀ máa ń pè àwọn èèyàn kan tó bá ti dé máa lọ bá. Àgbàdua fún. Pray for him. Àgbàdua fún. Pray for him. Gbogbo àwọn tó lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ pátá. Anyone that has hand in what he's going through, Ẹ̀rìn rẹ̀ wò. Sóòtọ́ mọ́. there's no more truth anymore. Àwọn ọlọ́pàá gan wọn ò fẹ́ sóòtọ́. Police don't want to say the truth. A ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lórúkọ lórílẹ̀-èdè tó ń pa àwọn èèyàn. You see ministers of God that they have name institution that they are killing people. Wọ́n bá ti fún wọn lówó tán. Once they're given money, that's the Báyọ̀ end. lẹ́kọ̀ọ́. Make people to A cry. ní àwọn èèyàn lára fi sí pé Make life difficult for people. níbo la lọ mọ́. Where are we going to? A fẹ́ràn àìṣòtítọ́. A fẹ́ràn irọ́. We love lies than truth. ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí o ẹ drop comment and remember to like share and follow us à ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70
25475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu